ẹ̀yin tèmi olóríire olólùfẹ́ Accord TV ẹ ò ní mọ̀ṣì ẹ ò ní mọ ìnira ẹ ò ní sọkún kíkorò lórí àwọn ọmọ yín bàbá ń bá rí ẹ ò ní sí oríṣẹ́ ṣẹ́rí tí àdánwò bá dé bá èèyàn àbí aburú kan àbí àjálù kan bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá oníran èèyàn méjì ló máa ń bá ní kẹ́dùn ọlọ́run á mú àti ajé á dì a máa rí nínú èèyàn tó jẹ́ pé ó máa sọ pé ọlọ́run mú bóyá ìṣẹ̀lẹ̀ yẹn dá a dẹ̀ máa rí tó jẹ́ pé ní kọ̀rọ̀ àti lójú ẹni a máa bá ní sọkún sínú a dẹ̀ máa fi hàn wípé ọ̀rọ̀ yìí bá òun lọ́kàn jẹ́ kò yẹ kó jẹ́ lágbádá kò yẹ kó jẹ́ tàmẹ̀dù ní ọ̀rọ̀ yìí máa ṣẹlẹ̀ sí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi wo fídíò tí mo fẹ́ fi hàn yín ẹ dẹ̀ bá mi subscribe sí channel yìí ẹ comment kọ́tẹ́yìn náà bá rí sí o ẹ bá mi share ẹ dẹ̀ bá mi like ẹ lẹ́nu ìgbà tílẹ̀ mọ́lẹ̀ ni mo ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò táwọn èèyàn sọ pé ọlọ́run ló mú Oríyọmí Hamzat ṣùgbọ́n máa ń pretend bíi pé èèyàn gidi lòun ni èèyàn burúkú ni díẹ̀díẹ̀ làṣírí ẹ̀ máa tú mo ti rẹ́ nìkan tó ní ọlọ́run ló mú Naomi kí ló dé tó sá kúrò nílé ọkọ oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn èèyàn àmọ́ tó ṣe kókó tó ṣe pàtàkì especially fẹ́yìn olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ Accord TV ni pé ọjọ́ tí ọ̀tá bá di ọ̀rẹ́ ẹ ló ṣeun àmọ́ ọjọ́ tí ọ̀rẹ́ especially ẹni tẹ́ ẹ gbójúlé tẹ́lẹ̀ ẹ fẹ́ràn ọjọ́ tó bá di ọ̀tá ẹ má jò mí yín jù torí ẹ̀ ni mo fi fẹ́ kẹ́ ẹ má lose guard kẹ́dẹ̀ máa prepare lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti organize prayer wọ́n ṣe fóríyọmí àti ṣílẹ̀kùn ọlá pé kọ́ lè bọ́nu àdánwò àti àjàgà tán wà yìí bẹ́ẹ̀ la rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó sọ pé wọn ò ní bọ́ ń bẹ̀ aburú náà fi ń ṣe kódà mo gbọ́ lẹ́nu pásítọ̀ tó ní wọ́n ṣètùtù ọ̀la ní wọ́n fa àwọn ọmọ ọlọ́mọ ṣẹ̀ṣọ́ ni. ìkan lára àwọn àgbà àǹfààní wa Sheikh Ibrahim Al-Khalili onímájèsín ọmọ bàbá wa àlùfà ńlá tẹ́ ẹ mọ̀ ni àwọn náà sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn lọ fà wọ́n dẹ̀ ṣàdúrà ẹ jẹ́ kí gbogbo wa náà claim prayer yìí ká dẹ̀ gbọ́ ẹ̀kọ́ tó wà nù tán fẹ́ fún wa ẹ jẹ́ ká list ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ ṣé gan, God bless you. Ọlọ́run dáàbò ìwà láwọn gbé Ọlọ́run dáàbò ìwà láwọn bẹ̀ fàájà Musa Oríyọmí dáàbò làwọn àtàwọn tó kù wọn iná ọmọ òdà lárabà ikú ọmọ àdánwò ńlá ní má fi gbà wá má fi pẹ́ bí wa àwọn tó ní Ọlọ́run dákun ọlójú bá wa ṣàánú wa àwọn tó sì kọ̀ Ọlọ́run dákun bá wa lójú bá wa ṣàánú wa bàdà ò má ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá kan àwọn ọ̀tá ìwà lọ́lọ́run ló mú àwọn ọ̀rẹ́ wà lọ́lọ́run wádìí àtọ́ Ọlọ́run ló mú àtọ́ Ọlọ́run wádìí má fi bá wa àbá Olúwa wá. Abẹ́ Ọlọ́run fún Alhaji wa Abdulrahman Hamza fún Alhaji wa Abdulrahman Hamza Oríyọmí àdánwò Ọlọ́run kò sọ́nà tí ó lè gbàyọ sẹ́dá gbogbo bíjọ́ mélòó kan sẹ́yìn ó ṣeé ṣe kí Alhaji Oríyọmí máa rò pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ sáwọn àmọ́ tó bá ti dé báyàn kò sẹ́ni tó lè yọ̀yọ́ ń bẹ àfọlọ́run kò sẹ́lòmíì tó tún lè yọ̀yọ́ ń bẹ àfọlọ́run Alhaji wa Oríyọmí Hamzat àti arábìnrin Queen Naomi àti gbogbo àwọn tọ́rọ̀ yìí jájó lọ́wọ́ ojú pé èrò rẹ̀ wọ́n
wọ́n fẹ́ ṣe eré. Igbó wọ́n fẹ́ ṣe eré. Wọ́n fẹ́ ṣàánú. Wọ́n fẹ́ ṣàánú. Làwọn gbé. Àmódìbá mi mọ́ ọ lọ. Ara ìnira. Tí ń bẹ nínú ìlú. Ìfihàn pé ebi pọ̀ ń lù. Ìfihàn pé ebi pọ̀ ń lù. Kódà bí èèyàn bá débi tó ti ń ṣènáwó lénìí. Èrò pọ̀ ju tẹ́yìn gan lérò lọ. Èrò pọ̀ ju bẹ́yìn gan ṣe lérò lọ. Bẹ́ẹ̀ bá débi tí wọ́n ti ń kó mọ. Èrò pọ̀ ju tẹ́ lérò lọ. Èrò pọ̀ ju bẹ́yìn tẹ́ lérò lọ. 50%. 50%. Wọ́n mọ bàbá ọlọ́mọ àti yọ́ lọ́mọ. 50% tó kù. Ẹ̀rí 50 èyí tó kún. Mo gbọ́ mo branch ni. Ẹ ṣàmì ẹ̀yin náà claim prayer yẹn. Gbogbo ibi tó bá ti gbọ́ pé jíjẹ mímu wà. Claim ẹ bá mi subscribe ẹ share. Wọ́n pín nǹkan ọ̀fẹ́ wà. Ìṣọwọ́ táwọn yóò fi yà lọ́bẹ̀. Ìṣọwọ́ táwọn yóò fi yà lọ́bẹ̀. Bẹ́ẹ̀ bá lè fẹ́yàn mẹ́wàá. Bẹ́ẹ̀ bá lè fẹ́yàn mẹ́wàá. Ẹ máa retí èèyàn ọgọ́rùn-ún. Ẹ máa retí èèyàn ọgọ́rùn-ún. Bẹ́ẹ̀ bá lè yàn ọgọ́rùn-ún. Bẹ́ẹ̀ bá lè fẹ́yàn ọgọ́rùn-ún. Ẹ máa retí èèyàn ẹgbẹ̀rún. Ẹ máa retí èèyàn ẹgbẹ̀rún. Gẹ́gẹ́ bí ebi tó wà lù. Gẹ́gẹ́ bí ebi tó wà lù. Àwọn yóò máa wá tẹra wọn. Àwọn yóò máa wá tẹra wọn. Wọ́n máa dúrẹ́ sí i. Ẹ̀yin náà rí báyìí ṣe rí pé kọ́lọ́hún ó kó wa yọ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá sọ nínú àwọn wáàsí tán ṣe tó jáde náà àdúrà tán ṣe. Ẹ rí pé tí Alhaji Oríyọmí Hamzat tó bá mọ̀ wípé aburú máa ṣẹlẹ̀ sóhun àbí aburú kan máa ṣẹlẹ̀ tó máa padà kan òun, tí ẹni ńlá máa padà di ẹni tí wọ́n lọ ń fi sí correctional center, wọ́n máa láwọn ò ṣe program yẹn tàbí kan láwọn ò jáde lọ́jọ́ yẹn. Bọ́ nítorí pé ẹ̀dá ò kí ń mọ̀ kí ló wà ń ta àti kí ló lè ṣẹlẹ̀ sóhun. Lẹ́yìn ká máa ṣàdúrà ká dẹ̀ máa bẹ Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa wípé ká má ṣìrìn o, ká má ṣi oore ṣe, ká dẹ̀ má jáde síta ní ọjọ́ tí aburú bá ń bẹ ní ọ̀nà. Àbí Ọlọ́run ọba Elédùmarè gbogbo àwọn ọmọ tí wọ́n ṣaláìsí kí ó bá wa ṣàánú wọn, kó bá wa ṣàánú àwọn òbí wọn, kó bá wa rọ̀ wọn lójú. Ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀ o. Ibi tó wà nílùú iná Ọlọ́run á bá wa ká kúrò, Ọlọ́run á bá wa tún gbogbo ẹ̀ ṣe o. Ẹ ṣé gan tí ẹ̀ ń tọ́ ti sí wa, kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fáwa náà. Ire o.